879 ẹ pè wọlé ẹ béèrè ìbéèrè lọ́wọ́ wọn ẹ mọ̀ pé a ti sọ oríṣiríṣi ọ̀rọ̀ kalẹ̀ hello ẹ kalẹ́ o ẹ ṣeun ẹ kalẹ́ sá o àmín lórúkọ Ọlọ́run. A rí sí gbogbo ìyànjú lórí àwọn correctional center ní gbìyànjú lórí another ya gẹ́gẹ́ but a wò pé báwo ni àwọn ètò ìdájọ́ tó ń kó because wọ́n ní suspect ní odò wọ́n fẹ́ fẹ́ nìkan wọ́n ní suspect ní pé ó dá kọ́ńtì lọ fún ọ lórí máa ń di kéèsì wọn máa lọ. báwo ni ṣe ń ṣe ìjọba jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹjọ́ wọ́n ti ń dìrí ẹ̀ jẹ́ pé ẹlòmíràn lọ bí ọdún kan ló jẹ́ pé wọn ò ní pípẹ́ kéèsì ẹ̀ ní kóòtù. báwo ni ṣe ń ṣe pé ọgbà ẹ̀wọ̀n wá sí lè dínkù ìnáwó ìròfin ní jẹ́ bùkátà tó dé Nàìjíríà. àwọn ti fẹ́ bá ṣe àwọn àtúnṣe lórí àwọn nǹkan ẹgbẹ́ bá lọ́rọ̀ láti fọ́nṣẹ́ ẹ̀kú ètò. ẹ ṣeun dádì wa ṣe rí àwọn ọgbà àtúnṣe wa tẹ ní pé wọ́n máa ń ní kí ẹlòmíì sì lọ dúró síbẹ̀ tí ó máa ń jẹ́ pé ẹjọ́ wọn kì í tètè ṣe iléeṣẹ́ ọgbà àtúnṣe ò ní àṣẹ láti ṣe ẹjọ́ lórí ẹni ẹjọ́ tí wọ́n bá gbé wá sí iléeṣẹ́ ọgbà àtúnṣe. A ní iléeṣẹ́ tí ó ń wà lọ́tọ̀ tá à ń pè ní iléeṣẹ́ ìdájọ́ ètò ìdájọ́ ní ìpínlẹ̀ Ògùn tó jẹ́ pé gbogbo ẹjọ́ tí ọlọ́pàá road safety so-safe army NDLA gbogbo àwọn tó bá mú tó bá ti gbé wá sí ilé ẹjọ́ ló ní ẹ̀tọ́ àti agbára àti àṣẹ láti lè mọ àsìkò àti ìgbà tí ẹjọ́ oníkálukú ṣe é jẹ́ torí àwọn ẹjọ́ míì wà kò ṣeé sọ pé a fẹ́ dá lẹ́sẹ̀kẹsẹ̀ kò ṣe pé ẹjọ́ ìyàwó àtọkọjà ìmíì ó sì nídìí kó go through so many other judicial processes à ń pè nǹkan ní DPP Directorate for Public Prosecution irú ẹni tó bá pààyàn irú ẹni tó bá gbé ẹ̀sùn adigunjalè wá kò sí tí wọ́n bá gbé dé magistrate court ò ní agbára láti ṣe irú ẹjọ́ bẹ́ẹ̀. kí ló dé. ìtumọ̀ ní pé magistrate court ò ní magistrate court ní agbára láti ṣe ẹjọ́ yẹn ó sì máa lọ sí ọ̀dọ̀ àwọn DPP tá à ń sọ yìí Directorate for Public Prosecution láti wo ẹjọ́ yẹn wọ́n á gbé yẹ̀wò àwọn náà ṣe ìwádìí tí wọ́n pé ṣé ẹni tẹ́ ẹ tó ẹjọ́ because ẹjọ́ tí wọ́n gbé wá yẹn ẹjọ́ tó ń gba ẹ̀mí èèyàn ni ẹni tó bá gbé ẹjọ́ adigunjalè wá ẹjọ́ tó bá máa parí ẹ̀ wọ́n lè nìkan lọ yẹgi fún wọ́n lè nìkan lọ dá ẹjọ́ ọkú fún irú ẹjọ́ bẹ́ẹ̀ wọ́n á kọ́kọ́ yẹ̀wò pé ṣé òótọ́ ẹni tí ẹgbẹ́ ṣé ó tiẹ̀ ní ẹjọ́ yìí jẹ́ ná àwọn náà ṣe àyẹ̀wò tiwọn ní fínífíní àsìkò táwọn bá parí àyẹ̀wò tiwọn tó rí pé òkè ẹni ó ti lẹ́jọ́ jẹ́ àwọn rí pé lóòótọ́ ẹjọ́ tó wà nílẹ̀ yìí ọ̀tún tìrú ẹjọ́ òsì àti àwọn ìwé tó gbé fáwọn ìtàwọn rí ó dàgbẹ́ ní ó máa ní láti ṣàlàyé ṣùgbọ́n àlàyé yẹn kò ń ṣàlàyé tó gbọ́dọ̀ yí ọlọ́pàá ilé ẹjọ́ ló máa yé so wọ́n wá gbé kúrò ní ajé ìtorí ẹ̀ lè jẹ́ pé tó bá ti gbé wọn dé kóòtù yẹn irú àwọn májísẹ́ kóòtù yẹn ní kán lọ gbé wọn sí ọgbà àtúnṣe títí tí àyẹ̀wò máa fi jáde pé wọ́n ní ẹjọ́ jẹ́ ṣẹ́mi pé ẹni tó bá wà nírú pé adigunjalè àbí ó pa èèyàn àbí ẹjọ́ mọ́dà tẹ́ ẹni kó máa lọ sílé tí tó máa fi di ọjọ́ tó bá máa fi jẹ́jọ́ tó bá sálọ tẹ́ ìbá rí mú kọ́ iléeṣẹ́ ọgbà àtúnṣe jẹ́ ibi tí a sì lè dá dúró sí bí hòtẹ́ẹ̀lì tó ti ń gba afẹ́fẹ́ títí tí ọ̀rọ̀ máa fi níyànjú. ẹ jẹ́ kí n fi ibìkan sí ẹ jẹ́ kí n béèrè kí n ṣàlàyé ibìkan magistrate court ẹni kò ní agbára rẹ̀ láti gbọ́ ẹjọ́ yẹn tàbí láti dá ẹjọ́ yẹn níbi tó bá ti gba ẹ̀mí tàbá digunjalè ilé ẹjọ́ wo ló wà lágbára ẹ̀. high court ni ilé ẹjọ́ àgbà high court. high court bẹ́ẹ̀ni. òun ló lè dá ẹjọ́ yẹn. àwọn náà ní irú ẹjọ́ bẹ́ẹ̀. ọ̀dà ẹ jẹ́ ká wò pé irú àwọn ẹjọ́ wo àwọn ẹ̀sùn wo ni magistrate court ni wọ́n lè lọ́jọ́ tọ̀dọ̀ tiwọn. ajíwúrẹ́ lẹ́gbẹ̀ẹ́ fẹ́ǹsì magistrate court lè bá a dá. ajíwúrẹ́ lẹ́gbẹ̀ẹ́ fẹ́ǹsì. magistrate court lè dá sí. wọ́n ń jà lẹ́kẹ̀jì ó kàn wá magistrate court lè bá a dá sí tẹ́mi ò bá ti bọ́. máa gbowó mi ó yáwó kò san. magistrate court ni. àwọn ìjà pépèpé mi ò ní gbà
ó bú mi ní ṣọ́ọ̀bù à ń jà ó wá lù mí asọ́ọ̀tì bátìrì àwọn nǹkan kéékèèké bẹ́ẹ̀ yẹn májísírètì kọ́ lè bá wa dá sí. so àwọn náà wọ́n sì ní oore ọ̀fẹ́ láti pé ẹ̀yin correctional services o ẹ bá tọ́jú. hòtẹ́ẹ̀lì wọn làwa jẹ́. hòtẹ́ẹ̀lì àlẹ́ yìí jẹ́. hòtẹ́ẹ̀lì àní agbára. hòtẹ́ẹ̀lì àlẹ́ yìí jẹ́ ń bẹ̀ yẹn. ṣẹ́ra wà. bẹ́ẹ̀ ni. ilé ẹjọ́ ọgbà àtúnṣe jẹ́ bíi hòtẹ́ẹ̀lì bíi ìta lè ní pé máa gbatẹ́gùn ń bí títí tí ọ̀rọ̀ yẹn tá a máa fi mọ ibi tó ń lọ. tó bá dẹ̀ ti mọ ibi tó ń lọ tó máa ní kò lẹ́jọ́ jẹ́ wá ní ìyàwó táwó yàrá tá a sọ fún bí ó ti expire o wá máa lọ lé yín o. àwa ọ̀dẹ̀ ní choice ìwé tó bá ti mú fáwọn pé kò ṣẹ́ o kò lẹ́jọ́ jẹ́ o àní kò gbọ́dọ̀ lo wákàtí kan wọ́n sábà ti lè ṣe àyẹ̀wò ẹ̀ tàdé rí pé. ẹ jẹ́ kí n jù kọ́ wá ń bẹ̀ yẹn sí ẹni wọ́n gbé kéèsì kan ìyàwó kan wá fẹjọ́ ọkọ rẹ̀ sùn wá pé ó bá àkọ́bí rẹ̀ ní àṣepọ̀ àkọ́bí yẹn ló wá lọ sí ọgbà ọlọ́pàá ìgbà táwọn ọlọ́pàá mú ọ̀rọ̀ tó ń sọ tí ò yí àwọn ọlọ́pàá wọ́n wá gbé lọ sí ilé ẹjọ́ gbà nílé ẹjọ́ ẹ̀ẹ̀kan ṣoṣo ní defendant lè máa ń pè wọ́n àwọn ẹni tó mẹ́sùn wá. ok àwọn náà ni bẹ́ẹ̀ ṣe ẹni tó mẹ́sùn wá. ọmọ yẹn ọmọ tí àbárẹ bá ṣe nǹkan yìí fẹ́ ẹ̀sìn ohun èèbó yẹn sá lọ complainant yẹn sà ó yọjú lẹ́ẹ̀kan wọ́n wá ní lẹ́yìn ìgbà yẹn kò wá yọjú mọ́ lẹ́yìn ọ̀rẹ́ yìí wọ́n á padà free ṣé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣé tí complainant ò bá ti yọjú mọ́ ṣé wọ́n lè free ẹni tí wọ́n fẹ̀sùn kàn. ẹ mọ̀ pé nǹkan kan ṣo ní ilé ẹjọ́ nídìí ẹ̀rí ni complainant yẹn ló dúró bí ẹlẹ́rìí ìwọ ló fẹjọ́ sùn pé bàbá ẹ ní bàbá òun jẹ búrẹ́dì òun nísìnyí nígbà bàbá ti jẹ búrẹ́dì ẹ̀ tó dẹ̀ fẹjọ́ sùn ilé ẹjọ́ dẹ̀ fẹ́ kó wá yàn tọ̀nù tó wá yànnà náà ẹ̀ iṣẹ́ òótọ́ ni because ọmọ mi ń parọ́ mọ́ bàbá ẹ̀ bọ̀ ń gbà tí bàbá ní kò rí bẹ́ẹ̀ tóun tó dẹ̀ ní kóun padà wá tí ò dẹ̀ yọjú mọ́ ẹ̀ta kí ni a fẹ́ máa so bàbá mọ́lẹ̀ fún. ṣùgbọ́n ọpẹ́ díẹ̀ lọ́wọ́ sà. àwọn nǹkan tó máa ń fa ẹ̀ náà nìyẹn torí kókò tètè kí ì clear ẹjọ́ yẹn tètè clear torí ẹ̀ lè máa ń dáa kéèyàn ní sùúrù kó má débi pé ẹjọ́ ò ní clear ó dàbí ibi tí mo jókòó sílẹ̀ nì ibi tá a ti ń ṣèpàdé fẹ́rẹ́fẹ́ ni àwọn ọmọ kan bá bẹ̀rẹ̀ sí bára wọn jà bí kan ní wọ́n ṣe mú gòní ẹ̀ tó fẹ́ báyìí mo wá ń sọ fún ọ̀gá tó wà lẹ́gbẹ̀ẹ́ mi pé ìgbésẹ̀ tọkùnrin yìí fẹ́ gbé ń sìn ó fẹ́ da ìrìn àjò ilé ayé ẹ̀rù ìgbésẹ̀ ẹyọ kan ṣo tó fẹ́ gbé yìí lọ mú gò ìrìn àjò ilé ayé ẹ̀ lè dàrú títí láyéláyé because tó bá fọ́ ìgò yẹn tó bá gun ẹni ẹ bá kú òun náà lọlé mọ́ ó máa ṣẹ́ǹjì uniform ó máa gbòtẹ́ẹ̀lì ó máa sunrun ọ̀fẹ́ agbélé ọ̀fẹ́ láṣẹ̀bádé. alukoro torí àkókò bẹ́ẹ̀ni sẹ́wọ̀n pé kò síbi tí ò sí bribe o kò síbi tí ò sí bribe wà ń bẹ̀rẹ̀ náà. ẹ mọ nǹkan kan tí mo olóòtú ayé gba anybody láì lè wá ṣe yẹ lè wá ṣàyẹ̀wò bẹ́ẹ̀ ni kẹ́ ẹ lè mọ̀ bóyá bribe wà. torí mi ò kí bribe ò lè wà ń bẹ̀rẹ̀ náà. nǹkan ti ṣe rí pé irú àwọn nǹkan báyìí máa ń clear ó dàbí èèyàn kan sọ fún ilé ní alukoro wọ́n lè máa ń fún àwọn obìnrin yẹn lóyún mo ní í ṣe bóbìnrin nìwọ̀n náà máa bọ̀ wá ṣe bí oṣù kan oṣù méjì ìwọ̀n pé òun náà fine bóyá kí wọn náà tó lọ wà lóyún. ìtumọ̀ ẹ̀ ní pé èyí tó pọ̀ jù ń bẹ̀ àhesọ ni ṣe rí bribe tí ó fẹ́ kò sírú bribe tó fẹ́ wà ní ọgbà tó ṣe pé kó máa lọlé ni kó máa sùn bẹ̀ ni àbí ẹjọ́ tí wọ́n dá fún kó má jẹ́jọ́ ni. ẹ̀kú bóyá ṣe mọ̀ pé wọ́n lè jẹ́ pé bóyá yàrá tó yẹ kí wọ́n fún wọn ò fún yàrá tó yẹ pé yọ ọ̀nà yẹ. kò sí yàrá kan tó jẹ́ pé olóòtú. ẹ má bínú o èmi náà o. mo fẹ́ ní ẹ má dáràn o. ẹ kàn lọ sílé ẹjọ́ ẹni kan ṣe wárántì fún yín ẹ wá ṣe ọ̀sẹ̀ kan. àìrọ rárá èmi kẹ ilé mi gan. ẹ̀yin èèyàn ṣé ẹ ti ń gbọ́ ohun tí alukoro ń sọ ọ́fíìsà CSC Odùkọ̀yà Ọláyínká tí wọ́n jẹ́ alukoro fún gbogbo correctional services ní ìpínlẹ̀ Ògùn ẹ̀rí bọ́n ṣe ń jù wá fún wa ẹ wo ó ti yà hàn sí gbogbo wa
wọ́n tẹ̀ gbé correctional services kan láti Lagos State ìyàwó wọn lọ́ọ́ fẹjọ́ wọn sùn mí àdẹ̀gbẹ́ wọn wá ṣùgbọ́n ìní sọ lónìí sà ìní sọ̀rọ̀ yẹn lónìí tó bá jọ́ mẹ́jọ níjọ́ mẹ́ẹ̀ẹ́dógún sẹ́ni wọ́n ó ju ọ̀rọ̀ yẹn sí níwàá wọn tẹ́yìn náà pọ̀ jáde. ìtàlẹ́lẹ́ ẹgbẹ́. nínú àwọn òṣìṣẹ́ correctional services ni. ó wá fẹjọ́ ẹ̀sùn. ìyàwó lọ́ọ́ fẹjọ́ rẹ̀ sùn wá. ó wá fẹjọ́ ọkọ òun sùn. kò sí tí ò sí lábẹ́ ọ̀rọ̀. ẹ má jẹ́ ká ti gbẹ àpàdé lórí ètò. àpàdé lórí ètò ni ẹ ṣe ohun alukoro CSC Ọláyínká Odùkọ̀yà tí wọ́n jẹ́ PRO Ogun State Correctional Services àwọn ẹni tí ń gbọ́ ohun wọn yẹn ẹ ti bọ́n ṣe ń jù bọ́n ṣe ń yọ bá ṣe ń jù ẹ wo bí wọn àtọkọ rẹ ń jà ó ti lọ yọgò pa wọn àti àbúrò rẹ tàbí wọn àtọ̀rẹ́ rẹ kan jà ó ti lọ yọgò pa wọn ìyàwó náà ti fọgùn mọ́lẹ̀ gbọ́ ó ṣe. èsì wà lọ́dọ̀ wa. ọ̀dà ẹ jẹ́ kí n sáré sọ fún yín torí pé ẹ kẹ́ mọ̀ pé gbogbo ohun tí mo máa ń sọ lórí ètò yìí ẹ kẹ́ mọ̀ pé bó ṣe rí mo ti máa jùlẹ̀ fún yín mo ti fẹ́ káyé gbogbo akọ̀dà ayé wo sì dá mo kí àlejò wa alukoro ẹ ṣe àdúgbò.